yìí tó lọ́wọ́ ọ̀tún méjì yìí tó ní oko tó lórí ejò yìí tẹ́ bá fẹ́ rí ẹ lọ sí museum ní Paris òun ni ṣìgìdì yìí wà orúkọ ṣìgìdì yìí gógógógó orúkọ rẹ̀ gangan ní Pazuzu òrìṣà wọn ní France Iran ni wọ́n ti discover kò ní kankan ṣe mọ́ Saudi Arabia rárá yàrá ìjà irọ́ làwọn ẹ̀mẹ̀tọ̀ bá pa fún yín and then again ṣe rí ṣìgìdì tẹ́wọ̀ yìí ó appear nínú fíìmù ní 1973 ibi tó kọ́kọ́ appear nìyẹn nínú fíìmù kan tó pè ní Exorcist tí wọ́n act ní 1973 ní France ibẹ̀ ni wọ́n ti lo museum tí wọ́n kó àwọn òòṣà wọn ní France ṣìgìdì yìí ibẹ̀ ni tí wọ́n lò bẹ̀ ibẹ̀ ni ṣìgìdì yìí ti kọ́kọ́ appear so yálà jairọ́ òun làwọn ẹ̀mí tàbá pa fún yín ṣìgìdì yìí kò ní kankan ṣe pẹ̀lú Saudi Arabia and then again ayé Kùránì tí wọ́n mú wá wípé Ọlọ́run bá sọ ní Kùránì pé òun lọ́wọ́ méjì yálà jairọ́ ni ìtukùtù ni wọ́n mọ̀ tú fún yín ayé Kùránì yẹn ó sọ báyìí wípé ya Iblis mọ́mọ́ aka antẹ́sì jùdá lè má khalaqtu bí àdáyà nígbà tí ṣètọ́nù ò dọ̀bálẹ̀ Ọlọ́run sọ fún ṣètọ́nù pé ìwọ Ìbílísì kíni tó wá kọ̀ láti dọ̀bálẹ̀ fún nǹkan tẹ́mi Ọlọ́run bá fi ọwọ́ mi méjèèjì dá that is both right and left Ọlọ́run sọ pé òun lọ́wọ́ méjì bẹ́ẹ̀ so irọ́ làwọn pípé yìí ń pa fún yín àdìsí tí wọ́n mú wá náà irọ́ ni wọn ò tún nọ́mà so ẹ má jẹ́ ká parọ́ fún yín o irọ́ ni wọ́n pa o ṣìgìdì yìí kò gbàgbé kó tọ́ máa lá o wàláhì azim kò jù báyẹn lọ o má gbàgbé ìwọ ọkùnrin tó pẹ́ bá ti kéré jọjọ orí ẹ̀ lọ tètè kàn sí Yahya Gambari báyìí ìwọ ọkùnrin tó wà ní 30 40 go to 50 tó pẹ́ kéré gan tó pẹ́ dàbí okò ọmọdún márùn bí okò ọmọdún mẹ́fà rí pé àwọn obìnrin rí wọ́n sá ìwọ ojú máa ń tẹ́ láti yọ kọ́ láyé àwọn ọ̀rẹ́ kò fẹ́ tọ̀ tètè kàn sí Yahya Gambari o ọmọ ìyá mi àgbo wà bí tó confam tó máa jẹ́ kókó rẹ tóbi o wàláhì tàláhì tún jẹ́ kí okó rẹ yọ dáadáa ní sáà tó bá fẹ́ tó bá dẹ̀ ti tóbi tó yọ dáadáa permanent ni kò ní side effect kankan o mo jogún bá àgbólé mo ṣe lọ́wọ́ o wà á rí pé ìwé yìí rí orílẹ̀ sí ni ìjọba bàbá yà àtijọ́ ni o lè rírú èèmọ̀ láyé sí wọn education ni o ṣàṣà ní àgbo tó wà níbẹ̀ tó ní bá àwọn ọmọ tó bí 1990 gà àbárùgbó ìláyé tó bá bẹ̀rẹ̀ sí ní ṣí fún ẹ̀sìn parí tó pálí àgbólókún bẹ̀ mo jogún àgbólé làgbo bí ṣe confam bí aláti kékeré ló kó ẹ̀ ti kéré ni o bóyá ìdákọ̀lẹ̀ ló ṣe é tó kó ẹ̀ fi súnkè tó fi kéré ni o bí a bí wọ́n ṣe bí mú ẹ̀ nìyẹn o kọ́ sí Yahya Gambari wallahi azim confam gidi kódà ìwọ tó bá ní BP ó diabetes tètè kàn sí Yahya Gambari báyìí torí BP tó bá ti ń pẹ́jù ó máa ń result sí stroke BP tó bá ti ń pẹ́jù ó máa fa kó jìjì diabetes ń tiẹ̀ tó bá ti ń pẹ́jù ó máa ń kọ̀ sí bọ̀dá jiná tó bá ní diabetes lára tó lébò kékeré lẹ́sẹ̀ egbò ní jiná yóò máa jìrà títí wọ́n fi sọ kó máa gẹ́sẹ̀ yẹn ni kí BP ó diabetes kó tó lọ result sí nǹkan bẹ́ẹ̀ tètè kàn sí Yahya Gambari àgbógbó àbí láti ṣe fáwọn dáadáa wallahi azim ó ní bí àbàbà wáyà àtijọ́ ó ní bó ṣe treat BP kó tó dípá àwọn ìbòdé ó ní bó ṣe treat diabetes yẹ kó tó dípá àwọn ìbòdé gbogbo ẹ̀ ló kún bí tèmi jogún bá tètè kàn sí Yahya Gambari báyìí message mi lórí WhatsApp lórí 09021975321 09021975321 09021975321 tó bá fẹ́ ti gẹ́tì orí WhatsApp àti gẹ́tì mi bóyá o ní fibroid ni o àbí wo bí tó pẹ́lẹ̀ ọkọ̀ tó lóyún ọ̀dàlẹ̀ rí kàn sí Yahya Gambari message mi lórí WhatsApp.